a rí onímẹ̀kọ òfìmẹ̀kọ wọ́n hurú wà bẹ́ẹ̀ torí wọ́n mọ rírì ipò tí àwọn wà ní. kì í ṣe ọba tó jẹ́ pé a kàn lọ mú un níbì kan kàn pé olóṣèlú kan pé ẹ wá bá mi fi eléyìí síbẹ̀ rárá. àwọn èèbó ni wọ́n ti fi àwọn ọba orí adé wa wọ́n fi wọ́n sábẹ́ olóṣèlú. bẹ̀tẹ̀ olóṣèlú tó bá rò pé òun kàn lè tasẹ̀ àgẹ̀rẹ̀, àwọn tí wọ́n ń tasẹ̀ àgẹ̀rẹ̀ sí ni àwọn ọba tí wọn tọ́ bó ṣe yẹ kí wọ́n tọ́ tí wọ́n fi débẹ̀. bẹ̀tẹ̀ ọba tí kì í ṣe pé ó rapò yẹn. tí ì ṣe gómìnà kan ló mú wá bẹ́ẹ̀. tí ì ṣe pé nìkan ló kàn pé ẹyẹ ẹ bá ń fi síbẹ̀. tí kì í dẹ̀ ṣe pé bóyá kò rìn bó ṣe yẹ kó rìn gbogbo bó ìjókòó tó jókòó lórí àpèrè yẹn àwọn nǹkan tó yẹ kí wọ́n ṣe kó tó dórí àpèrè yẹn tí kì í ṣe pé kò ṣe é. bí mìmì kan ò ṣe lè mi Olúmọ bẹ́ẹ̀ náà ni mìmì kan ò lè mi irú ọba bẹ́ẹ̀. àwọn Fúlàní wọ́n á dìde àká àgbàdo tẹ́ ẹ ṣe sínú oko wọ́n á gbé màálù wọn lọ bẹ̀ wọ́n á dẹ̀ tú àká yẹn màálù á dẹ̀ jẹ. ẹ wo iye oṣù tí ẹ fi roko kí ẹ fi gbìn gbàdo kí gbàdo kó tó so ọmọ kẹ́ ẹ tó ṣe wàhálà kẹ́ ẹ tó kó sínú bán kí kìíní dẹ̀ wá débẹ̀ kẹ́nìkan dẹ̀ débẹ̀ níjọ́ kan ṣo kó dẹ̀ jẹ́. ẹ̀yin olólùfẹ́ ti Bíọ́lá Adékúnlé, orúkọ mi ò yí padà, Abíọ́lá Adékúnlé lórúkọ tèmi tí mo jẹ́ òṣèré onítíátà. mo fẹ́ gbé yín débì kan mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ gbà bẹ́ẹ̀. ǹjẹ́ ti gbọ́ nípa Àlàní Nightingale ní YouTube? wọ́n ń kọ orin tó máa kọ́ ni lọ́gbọ́n tí èèyàn dẹ̀ máa sọ̀dí kẹ̀kẹ́ sí. tẹ́ ẹ bá tí ì gbọ́ ẹ sáré lọ sí YouTube nsìn kẹ́ ẹ tẹ Àlàní Nightingale. tẹ́ ẹ bá ti tẹ̀ tán kẹ́ ẹ wá subscribe kẹ́ ẹ wá gbọ́ ogun àwọn orin tí wọ́n ń kọ. tẹ́ bá dẹ̀ ṣe ń gbọ́ orin yẹn náà ẹ máa kọ́mẹ̀ǹtì sí nítorí pé mi ò kí ń gbórin mi o. t'Àlàní Nightingale ò bá ti sọnù sí mi níbàdí kò jọ́ mi ò kí ń gbọ́ wọn. ẹ wá mọ nǹkan tẹ́ ẹ tún máa ṣe tẹ́ bá tún wá kúrò ń bẹ̀ ẹ lọ sí Instagram ẹ lọ bá mi follow Àlàní Nightingale lórí Instagram. tẹ́ bá ti wá ṣe gbogbo yẹn ẹ máa jẹ́ k'Àlàní máa sọ̀lù sí yín ní ìbàdí kẹ́dẹ̀ máa comment ẹ ṣẹ́gun ẹ̀yin tèmi and make sure you share link wọn náà kò ní bàjẹ́ fún mi níwá yín tí Àlàní Nightingale ló lè ṣe kó pọ̀ kẹ́. bàbá máa ń yọwọ́ lọ́rọ̀ mi. pẹ́pẹ́yẹ lónìjó ìyànjú ládìyẹ ń gbà, irọ́ ni pẹpẹ ń pa, àjà ló lẹ́rù. gbogbo ògo ọlá ìyìn ẹ̀yẹ tọlọ́run ọba tolódùmarè ni. èyí ni mo fi ń kí yín bí tẹ́ ẹ ti ń wò wá jákèjádò àgbáyé pé ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ káalẹ́ ní ìbámu pẹ̀lú ohun tásìkò tí yín bá sọ lórílẹ̀‐èdè tẹ́ ẹ ti ń wò wá. Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi. Bẹ́ńbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí, ẹ tún wò ó lóní bẹ́ńbẹ́yẹ́kẹ́. pẹ̀lú mi ní dédé àsìkò yìí olóyè Yunus Odùṣínà wọ́n wà ń kalẹ̀. wọ́n yìí ṣe àìmọ̀fólókò yín, mo kí yín sà. tó kí Bẹ́ńbẹ́yẹ́kẹ́ TV ẹ ṣeun o. ẹ kú gbogbo ìgbà, ẹ ṣeun. ẹ kú fọmọnìyàn ṣe, ẹ ṣeun. ẹ dẹ̀ kú kó lè dà tí gbogbo wa ń bá kiri. ẹ ṣeun. gbára lọ́wọ́ Elédùmarè yóò dáa fún gbogbo wa. àmín. àfojúsùn wa ní rere Elédùmarè á ṣe fún wa. àmín. ẹ gbára lọ́wọ́ Ẹlẹ́dàá. àmín. ẹ ṣe gan. àmín. olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà wọ́n ṣàbẹ̀wò sí ọba aládé ìyẹn onímẹ̀kọ ti ìlú Mẹ̀kọ nígbà tí wọ́n dọ́dọ̀ kábíyèsí. kódà a rí fídíò yẹn bẹ́rò ṣe tó tẹ̀lé olóyè Sunday Ìgbòho kẹ̀tíkẹ̀tí, èrò yìí pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ pé ṣe ló dàbí ìgbà téèyàn bá ń ṣe ìpolongo òbò. kódà ìpolongo òbò àwọn olóṣèlú gan mi ò rérò tó bá wọn lásìkò tá a wà yìí. nígbà tí a wá rí ìyẹn ṣàfihàn àmì wípé olólùfẹ́ aráàlú òun lolóyè Sunday Ìgbòho. kò wá mọ síbẹ̀ Yorùbá ní yiniyini kẹ́ni ó lè ṣe mí. àwọn èèyàn bẹ́ẹ̀ ni wọ́n ń yin kábíyèsí. olóyè Sunday Ìgbòho náà yin kábíyèsí fún àwọn iṣẹ́ ribiribi kan tí wọ́n ṣe. mo nígbà ọ̀pẹ́ yìí náà wo fídíò náà. ọ̀rọ̀ rí. kí ni àwọn nǹkan tí ó jẹ́ ohun àmúyẹ àti àwọn nǹkan tí ẹ ṣàkíyèsí nínú fídíò tẹ́ wò ọ̀hún? ẹ ṣàlàyé ẹ̀. tó ẹ ṣe mo dúpẹ́ ní ọwọ́ yín. ṣé mọ̀ pé
mo máa ń sábà sọ̀rọ̀ kan tẹ́ bá ti wá máa ní ẹ̀kú kó lè dà tí gbogbo wa ń bá kiri. Ara kó lè dà náà ni eléyìí tí olóyè Sunday Igboho tó wá ṣe ní Ìmẹ̀kọ. Ara kó lè dà náà ó ní ìgbésẹ̀ tí bàbá wa kábíyèsí ọba Onímẹ̀kọ of Ìmẹ̀kọ Moshood Láforíadé òmùkúnlẹ̀ mo pàgbọ́n mọ́ mo bá burúburú níwájú ajúnilọ arọ́bàfín olùbàbà pa mo sún mọ́ba níwọ̀n ẹgbẹ̀je mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà tó mo ṣe kábíyèsí Foríadé ní inú fọ́nrán yẹn àti irú ìgbésẹ̀ yẹn gẹ́gẹ́ bí ojú ìwòye mi mo gbóṣùbà ràbàǹdẹ̀ fún ọba wa Onímẹ̀kọ of Ìmẹ̀kọ. Àwọn irú nǹkan tá à ń fẹ́ tá à ń wò pé ó yẹ kí àwọn tó bá wà ní ipò ọba kí wọ́n máa ṣe òun ni mo lárí wò yẹn. Ẹ rí i pé nínú àwọn àlàyé tí olóyè Sunday Igboho ṣe níbẹ̀ tó fi wá dúpẹ́ tó wá fẹ̀mí ìmoore hàn, a rí i pé nígbà tí olóyè wà ní Republic of Benin gbogbo àwọn ìgbésẹ̀ tí kábíyèsí gbé náà ni olóyè Sunday Igboho sọ níbẹ̀. Ẹ rí i pé ẹni tá a bá fi sípò bàbá tá a bá ń dẹ̀ ń pa ó yẹ ká máa bá a ní ipò bàbá ni. Ipò bàbá òun náà ni Onímẹ̀kọ wà fún àpèrè tí wọ́n jókòó sí. A dẹ̀ rí i pé wọ́n hùwà bàbá yẹn gangan. Kì í ṣe pé mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ wọ́n, mo ti mọ̀ wọ́n dáadáa nítorí ọmọ Àfọ̀n lèmi náà. Bàbá wa Onímẹ̀kọ Àgbèrèkòtí mo gbóṣùbà Foríadé, mo kan sáárá sí wọn fún ìgbésẹ̀ tí wọ́n gbé, gbogbo àwọn nǹkan tá à tiẹ̀ mọ̀ tí wọ́n gbé nígbésẹ̀ lábẹ́lẹ̀ olóyè Sunday Igboho ó sọ fún wa lórí ẹ̀. A rí i wípé lọ́jọ́ iwájú Ọlọ́run á dẹ́mi gbogbo wa sí. Àmín. Ohun tí à ń jẹ̀ràndùn rẹ̀ ìyẹn orílẹ̀-èdè Yorùbá eléyìí tí à ń jẹ̀ràndùn ẹ̀ mo rí i pé àfojúsùn wa lè ní pẹ́ tẹ̀ wá lọ́wọ́ pẹ̀lú ìgbésẹ̀ tí Oríadé ọba Onímẹ̀kọ of Ìmẹ̀kọ tí wọ́n gbé yẹn. Mo rí i pé yes ìgbésẹ̀ tó dáa tó dẹ̀ wuyì tó wúni lórí tí a rí wípé a rí ẹni tí a lè fẹ̀yìntì. Igi lẹ́yìn ọgbà wọ́n ní tí ò bá sígi lẹ́yìn ọgbà wíwó ní wó. Àwọn ọ̀pákùtẹ̀lẹ̀ kan náà ni bàbá yẹn jẹ́ nínú ìran Yorùbá lójú ìwòye mi. Nígbà tí olóyè Sunday Igboho ń sọ̀rọ̀ nípa bàbá ìyẹn kábíyèsí Onímẹ̀kọ ti Ìmẹ̀kọ, wọ́n ní kábíyèsí yìí ṣe àwọn ọba tí gbójú ara wọn pamọ́. Ká láwọn kábíyèsí kan wọ́n ní wọ́n gbójú pamọ́ báyìí ni, ṣùgbọ́n bàbá ìyẹn kábíyèsí Onímẹ̀kọ wọ́n ní rárá o, àwọn gbójú tiwọn síta. Wọ́n ní àwọn gan ni signature àkọ́kọ́ nígbà táwọn wà ní Benin Republic. Bẹ́ẹ̀ni. Àtàwọn sáré sókè sáré sódò tí kábíyèsí tí wọ́n sá tí wọ́n gbìgbésẹ̀ lórí ọ̀rọ̀ títí àwọn. Àwọn àlàyé àwòfin ṣàpẹẹrẹ tí olóyè Sunday Igboho mẹ́nubà nípa kábíyèsí yìí. Irú ìgboyà tí kábíyèsí ní, níbo lẹ rò pé kábíyèsí ti ń rírú ẹ̀ nírú àwùjọ tá a wà lónìí tí ọ̀pọ̀ àwọn ọba aládé ti sọra wọn di ẹrú lábẹ́ àwọn olóṣèlú ilẹ̀ yìí. Ipò ọba ipò akínni ló yẹ kó jẹ́ tí ó ti ń yé nísìn. Ipò akínni, ipò agbára ni, ipò àṣẹ ni, ipò òrìṣà náà, aláṣẹ ìkejì òrìṣà la máa ń pè wọ́n.
kò lè yà mí lẹ́nu kò sì jẹ́ ìjọ lójú fún mi wípé a rí onímẹ̀kọ ọ̀fìmẹ̀kọ wọ́n hurú wà bẹ́ẹ̀ torí wọ́n mọ rírì ipò tí àwọn wà ní. kì í ṣe ọba tó jẹ́ pé a kàn lọ mú un níbì kan kàn pé olóṣèlú kàn pé ẹ wá bá mi fi eléyìí síbẹ̀ rárá. nínú àwọn íńtáfíù wọn kan náà tí a ti rí a rí pé a rí wípé ọba tí wọ́n tọ̀ ọ́ bó ṣe yẹ kí wọ́n tọ̀ ọ́ kí wọ́n tó dé orí àpèrè ni. so ẹ lè rí irú ọba bẹ́ẹ̀ kẹ́ wá rí pé kó má mọ nǹkan tó ń ṣe nígbà tó mọ irú ipò tó ń wà. so ọba tó bá mọ irú ipò tó wà tó mọ orí àpèrè tó jókòó sí tó mọ rírì ẹ̀ tó dẹ̀ mọ àwọn nǹkan tó so mọ́ ibi tó ń wà yẹn irú àwọn nǹkan tá a máa rí ní ọ̀dọ̀ irú ọba bẹ́ẹ̀ òun náà ní ìta rí yẹn látọ̀dọ̀ onímẹ̀kọ ọ̀fìmẹ̀kọ. irú dúró tí kábíyèsí dúró yìí gbágbágbá ti pé kí ìran Yorùbá kí àlàáfíà ó lè máa dé báran Yorùbá. wọ́n ní bàbá wo lọ bàbá wò bọ̀ àwọn kan ló sọ bẹ́ẹ̀. wọ́n ní ṣé ò ní padà léwu púpọ̀ fún ipò tí wọ́n dì mú gẹ́gẹ́ bí kábíyèsí tá bá wò ó sí ohun tó wà ní ìhà àti ọkàn àwọn tí wọ́n jẹ́ olóṣèlú adarí ní Nàìjíríà nílẹ̀ yìí ẹ gbọ́. gbogbo wọn ní ṣe òtítọ́ ṣé rí òtítọ́ yẹn ó lágbára o tẹ́ bá ń wò ẹni bá ń ṣe òtítọ́ kò sí nǹkan tí ogun tẹ́ lè gbé lórí irú ẹni bẹ́ẹ̀ tí ó borí ẹ̀ o kò sí o. gẹ́gẹ́ bí mo ṣe ti sọ síwájú sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ipò ọba ipò agbára ni ipò àṣẹ ni téèyàn bá wà níbẹ̀ lọ́nà ẹ̀tọ́ kò sí ogunkógun kan tí ẹnìkan lè gbé àìporí ọba aláìda kò sẹ́ni tó lè gbé ìpérí ọba ní àìda kan kó nítọ̀hún kó rò pé òun máa rù ú là rárá o. so bí bàbá yẹn ṣe ń ṣe yẹn pẹ̀lú ọ̀rọ̀ tí nǹkan tẹ́ ẹ so mọ́ pé ọ̀rọ̀ àwọn olóṣèlú torí ṣẹ̀mú pé àwọn èèbó ni wọ́n ti fi àwọn ọba orí adé wa wọ́n fi wọ́n sábẹ́ olóṣèlú bẹ̀tẹ̀ olóṣèlú tí tó bá rò pé òun kàn lè tasẹ̀ àgẹ̀rẹ̀ àwọn tí wọ́n ń tasẹ̀ àgẹ̀rẹ̀ sí ni àwọn ọba tí wọ́n tọ̀ ọ́ bó ṣe yẹ kí wọ́n tọ̀ ọ́ tí wọ́n fi débẹ̀. ẹ rántí Bọ̀dé Thomas ní ayé ìgbà yẹn ni ẹ wo nǹkan tí òun tó ṣe pẹ̀lú Aláàfin kí báwo ńgbà tó yá Aláàfin tó wà ńbẹ̀ ńgbà náà wọ́n tọ̀ ọ́ bó ṣe yẹ kí wọ́n tọ̀ ọ́ olóṣèlú tó bá sọ pé òun ó tasẹ̀ àgẹ̀rẹ̀ yóò rí nǹkan tó yẹ kó rí ẹ bá ṣe ohun tẹ́nìkan ò ṣe rí ojú àrí nǹkan tó jẹ́ ẹnìkan ò rí rí. so mi rò pé mímí kan ó lè mi onímẹ̀kọ ọ̀fìmẹ̀kọ àti gbogbo àwọn ọba tó bá ní ìgboyà bẹ́ẹ̀ tí wọ́n sì tọ̀ bó ṣe yẹ kí wọ́n tọ̀ kí wọ́n tó dórí àpèrè. mi rò pé olóṣèlú kan pẹ̀lú bí gbogbo ẹ̀ ṣe wà mi rò pé olóṣèlú kan mímí kan lè mi irú ọba bẹ́ẹ̀ lórí àpèrè ẹ̀. ṣé àwọn ìgbésẹ̀ yìí tó lè jẹ́ ẹ̀kọ́ fún àwọn tó jẹ́ ọba aládé míì tí àwọn ò fi gbogbo ara fọkàn fi tara sí ọ̀rọ̀ àlàáfíà ilẹ̀ Yorùbá bí? mo ti sọ nínú àwọn àtẹ̀jáde wa kan tipẹ́tipẹ́ mo ní àwọn ẹ̀dá kan wà tí a lè fẹ́ ìdálẹ̀ Yorùbá kù lọ́dọ̀ wọn mo sì tọ́rú àwọn irúfẹ́ ẹ̀dá bẹ́ẹ̀ mo ti sọ fún yín. then àwọn ọba tí ẹ bá rò wípé wọ́n lè má nífẹ̀ẹ́ sí irú àwọn ìgbésẹ̀ bẹ́ẹ̀ lórí ìran Yorùbá òun náà ni àwọn ọba tó jẹ́ pé wọ́n ra ipò yẹn ni wọ́n ra àpèrè yẹn jókòó sí àwọn ọba olóṣèlú lẹ máa rí tẹ máa gbọ́rú nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ọba tí kì í ṣe pé ó ra ipò yẹn tí ì ṣe gómìnà kan ló mú wá bẹ́ẹ̀ tí ì ṣe pé nìkan ló kàn pé ẹyẹ bá ń fi síbẹ̀
tí kì í dẹ̀ ṣe pé bóyá kò rìn bó ṣe yẹ kó rìn, gbogbo bó ìjókòó tó jókòó lórí àpèrè yẹn, àwọn nǹkan tó yẹ kí wọ́n ṣe kó tó dórí àpèrè yẹn tí kì í ṣe pé kò ṣe é. Bí mìmì kan ò ṣe lè mi Olúmọ, bẹ́ẹ̀ náà ni mìmì kan ò lè mi irú ọba bẹ́ẹ̀. Ó dà, ẹ ṣeun. Ẹ jẹ́ ká lọ báyìí sí ọ̀dọ̀ ti olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Nínú àwọn àlàyé ọ̀rọ̀ tí àwọn náà ń ṣe lọ́jọ́ náà, a ti ọkọ rí nínú àwọn ìrísí báwọn èèyàn ṣe túyáyá jáde pàdé olóyè Sunday Ìgbòho, ń ṣàfihàn wípé ẹni ayé ń fẹ́ ni, ẹni táyé bá sì ń fẹ́ Ọlọ́run ọba ló fẹ́. Bẹ́ẹ̀ni. Wọ́n sọ àwọn gbólóhùn ọ̀rọ̀ kan tó ń fi hàn pé lóòótọ́ àti lódodo akíkanjú ni olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Wọ́n ní a gbọ́ pé wọ́n mú kan nínú àwọn ọmọ wa, mo ti bá area commander sọ̀rọ̀, wọ́n fi ilẹ̀. Ẹ wúru gbólóhùn yẹn, èdè akíkanjú ni, kí ni tẹ̀lé sọ lórí ẹ̀? One, gbogbo ẹni tí a bá ti yàn látòdì ọ̀run wá wípé kó jẹ́ olùdarí, gbogbo ohun tí ó bá máa tẹnu ẹ̀ jáde ọ̀rọ̀ akin ni. Ẹ rí i pé nínú gbogbo àwọn ìṣesí àti èdè pípé olóyè Sunday Ìgbòho láti ilẹ̀, commanding tone ló máa ń sábà wà nínú commanding tone yẹn máa ń mọ́gbọ́n, ó máa ń mú ọgbọ́n mọ́ra. Ó máa ń kó ọgbọ́n dání. Ó máa ń kó ọgbọ́n, kì í ṣe pé kákan sọ ní sọ wípé tàrífín àbí ti pé kò sí nǹkan tẹ́nìkan lè ṣe rárá o. Commanding tone yẹn máa ń mú àpọ́nlé, ó máa ń mú dání ni. Ó máa ń mú dání ni. So ẹni tá a bá ti ordain láti pé eléyìí olùdarí ni ó jẹ́ lóde ayé, láti ilẹ̀ náà lẹ́tì máa rí i pé ìwà olùdarí, ọ̀rọ̀ olùdarí náà ni ó máa jáde lẹ́nu ẹ̀, ìwà olùdarí náà ni ó sì máa hù. Ẹ rí i pé ọ̀rọ̀ ìtàn Sunday olóyè Ìgbòho tí wọ́n ń ṣe yìí, ẹ rí ibi tí wọ́n ti kọ́kọ́, ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ ni wípé àníṣe Fúlàní wọ́n ń fìyà jẹ àwọn bàbá wa nínú oko, àbí bẹ́ẹ̀ kọ́? Ìyẹn láàfẹ́sẹ̀, ìyẹn láàfẹ́ kó ṣẹlẹ̀ mọ́. Kì í ṣe pé wọ́n ní Fúlàní ò gbọ́dọ̀ gbélùú àbí kò gbọ́dọ̀ ṣe gbá àbí kò láti ilẹ̀ wa ni Fúlàní sá ti ń bá wa gbé. Ṣé nígbà tí wọ́n fọwọ́ síbi tọ́wọ́ wà, tẹ́sẹ̀ wọn wà níbi ẹsẹ̀ wà, ṣẹ́nìkan ṣàlẹ́ǹjì wọn pé wọ́n ṣe bákan? Bẹ́ẹ̀ tí ń gbà wọ́n ti ń tasẹ̀ àgẹ̀rẹ̀, tí wọ́n ti ń sọ pé àwọn ni àwọn born to rule, àwa náà wá jẹ́ kó yé wọn nígbà tá a kì í ṣọmọ àlè, wọn dẹ̀ bí wa níbi ẹrú, àfi ká jẹ́ kó yé wọn pé rárá o, ẹnìkan náà ni ó sì dìde. Irú bó olóyè Sunday Ìgbòho ṣe dìde yẹn, ẹni tó bá jẹ́ ọmọ ọkọ tòótọ́ ó gbọ́dọ̀ ṣe kí ni, ó gbọ́dọ̀ ṣàtìlẹ́yìn, òun náà gbọ́dọ̀ dìde. Ìbáà jẹ́ ọ̀rọ̀ ẹnu tá à ń sọ yìí náà la fẹ́ fi ṣàtìlẹ́yìn, ká fi ṣàtìlẹ́yìn. Báyìí jẹ́ nǹkan míì náà ni ká fi ṣàtìlẹ́yìn. So nǹkan míì kì í ṣe pé bóyá àtìlẹ́yìn pé ká lọ máa ṣe jàgídíjàgan àbí ká máa hùwà ọ̀daràn rárá o. Bẹ́ẹ̀ ní gbogbo bá a ṣe ń tọ̀ ní wẹ́rẹ́wẹ́rẹ́ ṣe bí ẹ̀tọ́ là ń jà fún. Ẹ gbọ́ nǹkan tí àwọn èèyàn sọ nípa ọ̀rọ̀, ẹ gbọ́rọ̀ kan tó jáde nínú àwọn tó sọ̀rọ̀ nínú fọ́nrán yẹn pé òun ní nísìn àwọn Fúlàní wọ́n á dìde àká àgbàdo tẹ́ ẹ ṣe sínú oko, wọ́n á gbé màálù wọn lọ bẹ̀, wọ́n á dẹ̀ tú àká yẹn, màálù á dẹ̀ jẹ. Ẹ wo iye oṣù tí ẹ fi roko, kí ẹ fi gbìn gbàdo, kí gbàdo kó tó so ọmọ, kí ẹ tó ṣe wàhálà, kí ẹ tó kó sínú bán, kí kìíní dẹ̀ wá débẹ̀, kẹ́nìkan dẹ̀ débẹ̀ níjọ́ kan ṣo kó dẹ̀ jẹ́. Iṣu kọ́n dẹ̀ kó, kọ́n dẹ̀ ṣe ń ṣekúṣe, wọ́n jẹ́.
báwo ni ebi ò ṣe ní dé ìbọn nǹkan tó ń jẹ́ kí ó dà pé ó hìtì wa nísàlẹ̀ bí náà nìyẹn lọ́rọ̀ pé ṣé ìyẹn ò mú nà ó nǹkan tá à ń pè níyàn òní tó yóò bá rọ̀ sásìkò ẹ̀ tó jẹ́ pé ẹ̀gbin rẹ̀ irè jóná sórí ebè ìyẹn là ń pè níyàn eléyìí ò ń ṣe yàn artificial èèyàn lélẹ́yìí àwọn Fúlàní ló mú kí eléyìí dé nígbà gbogbo nǹkan tó wà ní oko kì í sí àsìkò tójò bá dẹ̀rọ̀ àsìkò gbadú ọ̀tọ̀ àsìkò oṣù ọ̀tọ̀ ṣé ó tún wá di ọdún tí ń bọ̀ nígbà wọn ti jẹ kan ó tún dọdún tí ń bọ̀ ká tó tún rí míì ṣe àṣà ni máa kọ̀máǹdì Ọlọ́run ó pé àsìkò ẹ̀rùn àfi kó rọ̀jò so àwọn ìgbésẹ̀ yẹn èmi ò tí ì rí nǹkan kan tó burú nínú gbogbo àwọn ìgbésẹ̀ yìí tí olóyè Sunday Igboho tó gbé pẹ̀lú àtìlẹ́yìn alẹ́ tí ríru kábíyèsí onímẹ̀kọ fìmẹ̀kọ àtàwọn ọba míì náà wà náà tí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú onímẹ̀kọ fìmẹ̀kọ nítorí àwọn ọba míì wà ní surrounding Ìmẹ̀kọ Àfọ̀n local government yẹn náà tó jẹ́ pé wọ́n jọ ń kó wọ́ọ́rìn ní orí irú nǹkan báyìí náà ni bẹ́ẹ̀ ni. àwọn èèyàn ṣe sàmọ́sángúdù sí olóyè Sunday Igboho pé ó tiẹ̀ gbìyànjú akíkanjú ọkùnrin ogun ni pẹ̀lú gbogbo eléyìí ṣe mọ̀ wípé ìlú gángan lọ̀rọ̀ lé ayé wọn ní ó bá kọ wájú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sọ́dọ̀ ẹlòmíì àwọn kan ní ẹnu lásán ni wọ́n ní yọ̀ ni wọ́n ní ṣúgà já sẹ́yìn gbà bẹ́ẹ̀. àwọn gbólóhùn míì máa ń wà tí ẹ̀rín máa ń pa mí sí mọ̀ pé ẹ̀sìn yẹn ọ̀tá ẹni kì í ga wọ́n ní kì ní ẹ̀sìn gódógbó wo ni ẹ̀sìn tí ò ju gódógbó báyìí la ẹ̀sìn ọ̀tá ẹni ga àǹjù wọn ò sì ṣe wí lẹ́jọ́ ìjà alára kì í tán bọ̀rọ̀bọ̀rọ̀ so kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe tẹ́ẹ̀nì bu ẹnu àtẹ́ lu ẹni tẹ́ ẹ̀ fẹ́ wọ́n ní wọ́n fẹ́ ń lu òǹdáni tó bá dáni àwọn dání ò bọ́ gbé so ẹni téèyàn ò fẹ́ kò sí bó ti ń kórí ìbá forí dólẹ̀ kó kọsẹ̀ òkè kò ṣeé dáa náà ló máa sọ so àwa lè fẹ̀rú ẹ̀ kù nítorí àwọn nǹkan tá a ti sọ síwájú lórí àwọn ta ló lè jẹ́ bí alátakò ni ò jẹ́ ká lè fẹ́ irú ẹ̀ kù tó tẹ́ àbádẹ́rì irú ẹ̀ náà àwùjọ náà ò lè dùn irú wọn gbọ́dọ̀ wà káwùjọ lè dùn ni kó lè dùn ni so ìdí ẹ̀ nìyẹn tí irú wọn gbogbo nǹkan yẹn kò jọ èmi lójú kò dẹ̀ mú fún mi. ní bí àná òde yìí lẹ́nìkan sọ̀rọ̀ tẹ́nìyẹn sọ wípé ipò nìyẹn o wípé ara ń tí olóyè Sunday Igboho ti ń pariwo ẹ̀ tọ́tọ́ ti pẹ́ rí wípé ká tètè múra sí láti ṣèjọba tó kọjá tí ò sí ìgbésẹ̀ kankan lórí ẹ̀ wọ́n ní ó tásìkò tí ebi ọ̀pá àgbà fọwọ́ rọ kẹ́ ẹ lé tí paniwòrán bẹ̀rẹ̀ sí báwọn èèyàn fà lásìkò yìí tí wọ́n fi wá ń jáde síta tí wọ́n ń pariwo ebi ń pa wá o ebi ń pa wá o ebi ń pa wá o wọ́n ní kálá àti tètè gbégbèsè láti bí ọdún díẹ̀ sẹ́yìn tí olóyè Sunday Igboho ti ń pariwo tọ́tọ́ pé àwọn èèyàn wò lé lóko mọ́ o wọ́n ló ṣeé ṣe kí n tó ṣẹlẹ̀ lásìkò yìí ó mọ̀ tó báyìí. pẹ̀lú eléyìí ọ̀rọ̀ Sunday Igboho ti wá ń dàbí ọ̀rọ̀ wòlíì tó ń sàsọtẹ́lẹ̀ tó sì ti wá ń jọra wọn tó tiẹ̀ ti jọra wọn kí ni tẹ́ lè sọ lórí ẹ̀. wọ́n ní òye náà làgbà wò etí inú lè jò ó lò so kò sí gbogbo ẹni tí ó bá jẹ́ onílàkàyè tó jẹ́ ẹni tí máa wo sàákún ọ̀rọ̀ yà mọ̀ pé ẹlòmíì bí nǹkan kan bá ṣẹlẹ̀ nísìnyí present thing tó ń happen yẹn lòun kàn máa fi judge ló máa fi sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ò ní wo wípé nǹkan tó ṣẹlẹ̀ kí ló lè bí lọ́jọ́ iwájú so gbogbo ẹni tẹ́ bá rí tó bá jẹ́ onílàákàyè ẹ̀dá kò ní sáré máa wo nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn kó jẹ́ orí ẹ̀yẹn nìkan ló máa bèsì á sọ̀rọ̀ lórí nǹkan tí nǹkan yẹn lè dálẹ̀ lọ́jọ́ iwájú so gbogbo ẹni tí a bá ti dá wípé
ó jẹ́ ẹni tí ó máa dipò aṣíwájú adarí tí ó máa dì mú irú àwọn làákàyè tọ́lọ́run máa ń fún nìyẹn Ọlọ́run ní máa ń fún yàn kì í ṣe pé bóyá èèyàn kan lè dédé sọ pé òun kàn acquire fúnra òun rárá Ọlọ́run ní máa ń fún yàn so irú nǹkan bẹ́ẹ̀ yẹn káì pé ìgbésẹ̀ yẹn ti wà láti gbà yẹn kí ó jẹ́ support ti wà látọ̀dọ̀ ìjọba tí kì í ṣe pé bóyá a fira wa sábẹ́ àwọn kan wípé nítorí wípé àwọn ni wọ́n pera wọn ní they were born to rule so mi rò pé irú eléyìí ìbá ti ṣẹlẹ̀ tó bó ṣe ṣẹlẹ̀ yìí ẹ rí i pé nínú ìwọ́de eléyìí tó bẹ̀rẹ̀ yìí ẹ rí àwọn ìgbésẹ̀ kan ó wáyé ní ilẹ̀ Haúsá lọ́hùn tí wọ́n lọ dáná sí ilé aláṣẹ àná ààrẹ wa àná nílùú wọn lọ́hùn tó ń dáná síbẹ̀ Muhammadu Buhari tí wọ́n lọ dáná síbẹ̀ náà ṣé ẹ rí ẹ fẹ́ sọ̀rọ̀ lórí àtàwọn bòmíì náà ibi tí ohun tó jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ wọn ń bẹ̀ yẹn ni pé tó bá jẹ́ pé nígbà yẹn tí olóyè Sunday Igboho dìde kí irú ààrẹ wa àná yẹn kó má wò wípé ìran a gbọ́dọ̀ fọwọ́ ra ọmọ wa lórí ni kó dìde sí ọ̀rọ̀ yẹn kó pe àrò àti ọ̀dọ̀fin inú wọn kó bá wọn sọ̀rọ̀ tí í ṣe òdodo ọ̀rọ̀ ẹ rí i pé irú ẹ̀ kìbá ti ṣẹlẹ̀ tẹ́bí òun náà ní tí ó jẹ́ pé ilé tiẹ̀ náà wọ́n lọ jùná sí àgbà tí ò kẹhùn sọ̀rọ̀ ṣé kò ní kẹtàn sáré ni irú kóhùn kéèyàn máa ṣe tó bá ń rò pé kò kàn ẹ́ níjọ́ kan yóò kàn ẹ́ tó tiẹ̀ ṣubú bẹ́ẹ̀ ni irú àwọn kì í sáà ṣe àwọn ọmọ Yorùbá ló lọ síbẹ̀ yẹn lọ kí náà bọ̀ tó àwọn irú ebi ń pawọ́ tí àwọn ìran tí wọn ò bá máa ṣe tí wọ́n ń hùwà ní ìsàlẹ̀ bí ni tí àwọn bàbá wa àwọn gbogbo wa tá à ń ní ìfẹ́ sí àti dáko tá à fi ẹ̀dọ̀ lórí òróró láti dáko tó bó ṣe yẹ ni ebi ò ní pa àwọn náà lọ́hùn-ún nígbà jẹ́ pé àwọn ráyè dáko tiwọn lọ́hùn so ó wá di pé oúnjẹ tiwọn lọ́hùn lọ́dún kù là ń kó wá sí ìsàlẹ̀ ń bí báyìí kò wá tó jẹ lọ́hùn mọ́ so báwo ni kò ṣe àwọn tó bá níròrí inú wọn àwọn tó níròrí inú wọn náà ni wọ́n lọ dáná sínú ilé pé yes quote me anywhere pé àwọn tó níròrí inú àròjinlẹ̀ inú wọn pé na you cause am Muhammadu Buhari na you cause am no analysis ẹ mo ti ṣe fún yín o àwọn ò lè ló kó máa ń bí ìwọ tó jó lórí òun fọwọ́ ra àwọn ọmọ ẹ lórí bí Fúlàní bá jẹ oko ẹnìkan tẹ́niyẹn lọ rìpọ́ọ̀tù ẹni tí wọ́n jẹ ko ẹ̀ ni wọ́n tì mọ́lé tí Fúlàní bá pa èèyàn kan wọn à ní mú Fúlàní ẹ jẹ́ kí Yorùbá pa ẹ̀yìn màálùú Fúlàní Yorùbá yẹn ni wọ́n jù sẹ́wọ̀n. ẹ̀wọ̀n gbére. so gbogbo nǹkan wọ̀nyẹn wọ́n fọwọ́ para wọn lórí ẹni tó jẹ́ olùdarí wọn tó jẹ́ aláṣẹ ńgbà náà kò sọ̀rọ̀ kí ló dé tí wọ́n á lọ dáná sunlé àwọn tó ní làákàyè nú wọn ló ṣe yẹn nítorí nígbà táwọn kò sóúnjẹ mọ́ ń bí ọ̀hún náà wọ́n ti wá ń kó oúnjẹ wà tó jẹ lọ́hùn mọ́ everybody wá bẹ̀rẹ̀ sí pariwo ebi ń pa wá so gbọ́ ẹni tó bá ní làákàyè tí ó bá wo sàkún ọ̀rọ̀ dáadáa a máa wò wípé ṣé ó kàn wọ́n ní ọ̀hún ni ẹ̀rí pé ọ̀hún ni violence ti pọ̀ jù nínú gbogbo nǹkan tó yẹ ó ṣẹlẹ̀. fídíò ta tún wò lónìí ó burú jù tàná. ní ọ̀hún. lọ́wọ́ báyìí nígbà tá a bẹ̀rẹ̀ sí wò èrò yìí ti pọ̀ jù lápá àríwá. ẹ wo Abẹ́òkúta nísìn ṣé ẹ rí ìwé bá alájókòó la fẹ̀dọ̀ lórí òróró yìí nísìn kí ló dé tó fi le lọ́hùn àwọn tó ní làákàyè nú wọn ló ń jẹ́ kó le lọ́hùn yẹn pé ẹ wòran ṣe bẹ́yìn lẹ sọ ọ́ dà báyìí ẹ̀yin lẹ jẹ́ kó dà báyìí o nítorí pé ẹ̀ ń wòran ẹ̀ ń fọwọ́ pa wá lórí àwọn ọmọ wọn tí wọ́n fọwọ́ pa lórí níjọ́ náà lọ́hùn tó ti yé yín nísìn tí wọ́n bá wọn wí wípé nǹkan tẹ́ ń ṣe yòókù díẹ̀ kí àtó
tí wọ́n ń fọwọ́ ra wọn lórí àwọn ni wọ́n wá dìde ogun yìí. So kí wàá ní ẹ fẹ́ ká sọ mbẹ́. Òdodo ọ̀rọ̀ ni. Ọ̀dà báyìí ibi tá a bọ̀rọ̀ dé yìí ṣé ń ṣe ló yẹ káwọn èèyàn wá sọ pé àwọn máa ṣe agbátẹrù wọn á kọ́wọ́ ti olóyè Sunday Igboho lẹ́yìn ni àbí àsìkò yìí ń ṣe ló yẹ káwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí takò gan lójú méjèèjì. Àtakò kẹ̀ ṣé ẹ̀kọ́ ò ti fojú mímu hàn ni. Ìrònú tèmi nítorí àwọn ìrònú kan máa ń yàtọ̀ síra wọn. Ṣé rí i pé àwa calm down níbí báyìí àwọn kan dẹ̀ máa wò wípé kí ló dé ta calm down ní pé ṣé bí ò pa àwa ni. Calm down ìdí tá a fi máa calm down náà ni pé a mọ̀ pé kì í ṣe àwa ni akọ́ọ̀sì nǹkan yìí. So ìdí nìyẹn tó fi jẹ́ àwa kọ́ la kọ́ọ̀sì àwọn tó kọ́ọ̀sì ẹ̀ náà ni wọ́n ń fa wàhálà lọ́hùn yẹn. Àwọn tó kọ́ọ̀sì ẹ̀ nìyẹn àwọn tó kọ́ọ̀sì wàhálà àwọn náà ni wọ́n fa wàhálà yẹn. So àwọn tó ní làákàyè dáadáa ẹ rí i pé a máa calm down bí báyìí. Àwọn ara wọn kàṣà ìbára wọn jà àwọn ara wọn o. Ṣé èdì la fẹ́ pè ní àbí àṣà? Kò yàtọ̀ fún èdì ẹ jẹ́ ká pa èdì tì ó ti yé nísìnyí reality ni. Mo sọ lẹ́ẹ̀kan mo ní àwọn tó ní làákàyè nú wọn ni wọ́n gbógun tì wọ́n yẹn nítorí wọ́n mọ̀ pé àwọn ni wọ́n kọ̀ sí ibi tó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn. Àtàrọ̀ tẹ̀ láti rí helicopter tó ń fò kiri. So now what I'm saying in nutshell ni pé lọ́rọ̀ ti olóyè Sunday Igboho ẹ rí i pé iye gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ náà tí wọ́n wò wípé ṣé ohun tó ń ṣe ṣé ó tọ̀nà ṣé ó dá iye wọn á wá sí ní ìsìn pé wí tèmídèmí á máa wí tiẹ̀ kó yí lọ ọmọ yìí máa ń wí ó máa ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà á máa kà á kùn gbogbo wọn á bẹ̀rẹ̀ sí í ronú nísìn pé ó yẹ ká kà á kùn then gbogbo wọn á bẹ̀rẹ̀ sí rí irú ìgbésẹ̀ ẹ wo irú nǹkan tó ṣẹlẹ̀ gbogbo ìgbésẹ̀ tí onímẹ̀kọ́ fìmẹ̀kọ́ gbé tá a ti ẹ̀ mọ̀ tá a ṣẹ̀ṣẹ̀ wàá mọ̀ yìí àwọn kó oníkálukú á bẹ̀rẹ̀ pé so oníkálukú nísìn ní á bẹ̀rẹ̀ sí ṣe kí ni gbogbo ọ̀nà tó ń kó oníkálukú fẹ́ fi ṣèrànlọ́wọ́ náà ni ó máa fi ṣe àtìlẹ́yìn báyìí. ní ibi táwa dé yìí ká tó máa ṣẹnu ró lórí ètò yìí níbi adé màá fẹ́ kí ẹ fún onímẹ̀kọ́ ti mẹ̀kọ́ ọba kábíyèsí kẹ́ fún wọn ní máàkì kẹ́sì fún olóyè Sunday Igboho náà ní máàkì lórí àwọn tá a ti rí àti tá a ti gbọ́ níbi tán bọ́rọ̀ dé lásìkò yìí. Kò sẹ́ni tí ó máa rìn torí ẹ̀ ò ní mì so tèmi bá ní mo fún wọn ní 100% nísìn àwọn èèyàn máa ń gbé táwọn náà lè yan re tó bẹ́ẹ̀ ni àbí báwo nítorí Jésù fúnra rẹ̀ ní ti sọ pé èèyàn re kan ò sí àfi bàbá òun tí ń bẹ lọ́run so lójú ìwòye tèmi wọ́n pèrègèdè wọ́n fi wọ̀rọ̀ jẹ́ka tí ó ti yé ń sìn wọ́n pèrègèdè lójú ìwòye tèmi o tàbádẹ sọ bẹ́ẹ̀ pé èèyàn fi wọ̀rọ̀ jẹ́ka o ó pèrègèdè o a jẹ́ pé ẹni náà ó tó ká kàn sára sí i. ó tó ká fẹ́ ni ẹni A1. tá a bá gbé ìwé èsì ìdánwò ẹ̀ síwájú ẹni tí ó máàkì ẹ̀ wọ́n á sọ pé excellent. A1 ni ẹ. So pẹ̀lú ti olóyè Sunday Igboho náà a kì í rìn lóòótọ́ kò rí o máa ń mì torí bàbá rẹ̀ nìkan tí ó máa sọ pé kìnnì kan bẹ́ẹ̀ la sì máa rí àwọn tí ọgọ́rùn èèyàn tí ó máa yìn nígbà tá a sì ti rí ẹ wo àtújáde àwọn èèyàn ipò kan wà sí mẹ̀kọ́ lásán ẹ wo àtújáde àwọn èèyàn ẹ wo èrò kì í sáà ṣe pé ó mobilize àwọn èèyàn kiri pé ó yá èèyàn wá látàkúrẹ́ so ẹ worú nǹkan bẹ́ẹ̀ automatically tá a bá gbé ìwé èsì ìdánwò tiẹ̀ náà tá a bá gbé síta tá a bá ní máàkì wo ló wà nínú ẹ̀ excellent náà ni ó fẹ́ wà ń bẹ̀ so ní ojú ìwòye mi àwọn nǹkan tí mo lè sọ. àwọn méjèèjì gba A1
ọ̀dà ọ̀rọ̀ rẹ o ẹ wá fáwọn èèyàn lámọ̀ràn káwọn náà ṣe lọ. kò sí àmọ̀ràn kan náà tá a fẹ́ gbára wa ojú wípé àwa tá a jẹ́ ìran Yorùbá ká tají lójú oorun, ká jókòó, ká ronú, ká má ṣọ̀tẹ̀, ká má sí ìdí ọ̀tẹ̀. So ọ̀tẹ̀ yẹn ọ̀tẹ̀ ń tẹni rì ni. So ṣòtítọ́ o kò sì tún ṣòdodo, ẹni bá ṣòtítọ́ náà ni mọ́lẹ̀ gbè. Kí gbogbo wa ká ṣòtítọ́ ká dẹ̀ tún ṣe òdodo, ìyẹn náà ni mọ́lẹ̀ ó fi gbé kálukú wa. So àmọ̀ràn tí mo lè gbà wá kò jù bẹ́ẹ̀ náà lọ. Gẹ́gẹ́ bí Lámèyító Àwùjọ, olóyè ní àgbàlagbà, olóyè ní gẹ́gẹ́ báwọn èèyàn ṣe sọ, àwọn èèyàn wọ́n tiẹ̀ ti pè yín ní bàbá olóyè. Màá fẹ́ kí ẹ pe nọ́mbà yín síta kẹ̀sì dárúkọ yín gan lẹ́kùnrẹ́rẹ́ fáwọn èèyàn, torí ó ṣe kárẹ́ tó fẹ́ pè yín nígbà yín ní gbólóhùn. tó orúkọ tèmi òun náà ni olóyè Yunus Ìdòwú, tí mo jẹ́ amúlùdùn gbogbo ìlú Lábáìwá ní Ìtòkò Titun ní Abẹ́òkúta níbí. Ẹ ṣé púpọ̀ o. Tọ́ Dúpẹ́. ẹ ṣeun, ẹ pe nọ́mbà yín síta. Nọ́mbà ìbánisọ̀rọ̀ mi òun náà ni 08034275939, lẹ́ẹ̀kan sí 08034275939. Ẹ ṣé o. Tọ́ gbogbo rògbòdìyàn wàhálà kó lè dáa eléyìí tí ó ń bá ìlú yìí fínra, tó ń bálẹ̀ Yorùbá fínra, tó ń bẹ́nì kọ̀ọ̀kan fínra, gbogbo ẹ̀ náà ni ó padà já sáyọ̀ já sọ́pẹ́ tí gbogbo ó padà rẹ́rìn ayọ̀ láṣẹ Èdùmàrè. Èyí ni mo fi ń kí yín lẹ́ẹ̀kan sí i, tí mo sì fi ń sọ pé ẹ ṣeun o bẹ́ẹ̀ ṣe ń wo Bembeyeke TV ní gbogbo ìgbà. Ẹ má gbàgbé Àlàní Nightingale, ẹ lọ sí YouTube Instagram ẹ lọ síbẹ̀, ẹ subscribe kẹ́ follow wọn bẹ́ẹ̀, kẹ́ comment, kẹ́ máa wá àwọn fídíò wọn ní gbogbo ìgbà. Àlàní Nightingale tèmi ti ń tòótọ́, ẹ̀yin lè yan wà lè yan yín, béèyàn bá jẹ́ tẹ́ni kì í wò kàn ní ẹni, ìfẹ́ wa lẹ ní tẹ́ ẹ fi ń wò kàn nìyí. Ẹ máa wò ó kẹ́ máa share ẹ̀ fáwọn ẹlòmíín lónìí Bembeyeke. èèyàn mi nílé lóko lẹ́yìn odi, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tí ẹ bá wà. Orúkọ mi kò yí padà, Yomi Fashlanso lórúkọ mi ń jẹ́. Kí ni mo rí tí mo fẹ́ sọ fún yín o? Olórin ni mo fẹ́ sọ̀rọ̀ fún yín, olórin olóhùn tó dùn, Àlàní Nightingale. Kí ni mo fẹ́ sọ fún yín nípa ẹ̀? Mo fẹ́ sọ fún yín wípé tẹ́ ẹ bá fẹ́ gbádùn orin gidi, tẹ́ ẹ fẹ́ gbádùn orin tó ń mú ara jí pépé, tó ń mú ara yá, ẹ lọ subscribe to YouTube channel ẹ̀ sìn lórí YouTube, Àlàní Nightingale lórúkọ ẹ̀, kẹ́ gbádùn oríṣiríṣi. Ẹ subscribe, ẹ comment, ẹ like, torí pé èmi náà ṣe kí ni mo ń gbádùn ẹ̀. Ẹ ṣé. Bàbá máa ń yọwọ́ lọ́rọ̀ mi o. D-Fash Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better in Ibadan and beyond. D-Fash Express Logistics Services has proven integrity to make you get whatever you want, wherever you are, and whenever you wish. Our services include global and local courier services, e-commerce, express delivery, pickup and delivery, and a lot more. Your convenience and safety of your parcels and luggages are so paramount to us. For further inquiries, please call D-Fash Express Logistics Services on 0906 727 0530 and 0805 467 5088. D-Fash Express Logistics Services. Your convenience is our priority. Bembeyeke TV, ìkànnì ìlóyìn ládùn jù, ó gbafẹ́ ó gbàyè, òun ni ẹ máa wò. Bembeyeke TV, ìkànnì ìlóyìn ládùn jù, ó gbafẹ́ ó gbàyè, òun ni ẹ máa wò. Àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí,
ojúlówó ìròyìn ẹ gbọ́ tiwa ní í ṣe torí ẹyẹ bí ọ̀gìn ò sí kìnìún lọ́ba ẹran ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. Bembeyeke TV ìkànnì eléyìí lẹ́dùn ó gbafẹ́ ó gbàyè òun ni ẹ máa wò. Ọ̀rẹ́ sọpọ̀ ti lọ Bembeyeke TV lẹ́tí máa rí bẹ́bẹ́ ìkànnì eléyìí lẹ́dùn Daniel Salomon ó gbàyè òun ni ẹ máa wò.